mo kàn fẹ́ ká wá yanjú ọ̀rọ̀ kan tí ń jára ìrìn ní ẹnìjọ́ mẹ́ta yìí káfí yóò kó sọ́dọ̀ lọ. wọ́n ní gbogbo ẹ̀ káfí sọ́dọ̀ Ọlọ́run. àmọ́ ìta àjòkó fún láàárọ̀ yìí ìní ọ̀rọ̀ Ànábì Dáúdà tí ó ṣẹlẹ̀ láti inú ọgbà wa lọ́hùn tọ́rọ̀ náà tó di sí àtàyẹ̀yà. ọ̀rọ̀ Ànábì Dáúdà yìí kí èmi fẹ́ sọ tẹ́lẹ̀ bí ẹni tó sọ ọ̀rọ̀ Ànábì Dáúdà ọ̀rọ̀ mọ̀dírù mọ́kàsí lọ yẹ kí kọ́kọ́ yẹjú kí tún yẹjú ọ̀rọ̀ Ànábì Dáúdà. ọ̀rọ̀ Ànábì Dáúdà kò dàrú àwọn là ń dàrú. àdúpẹ́ ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam pé wọ́n tiẹ̀ ti gbà pé ọ̀rọ̀ ìtàn Ànábì Dáúdà kò dàrú àwọn làwọn ń dàrú. àdúpẹ́ fọlọ́n pé wọ́n tiẹ̀ ṣòdodo for the first time. àdúpẹ́ àwọn náà ń yí padà díẹ̀díẹ̀ nìyẹn kò sẹ́ni tọ́lọ́run lè yí padà bí àwọn ti ń gbóòórùn pé ọlọ́jọ́ mà lè dé at any time. àdúpẹ́ Ọlọ́run yí padà sí dáadáa tán ẹ ṣáà máa gbọ́n tẹ́ ń sọ̀rọ̀. kí ló dé kí n sọ yìí ni pé bàbá sọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ Ànábì Dáúdà tí gbogbo ayé tí wọ́n rí pé ọ̀rọ̀ tí bàbá sọ yìí wọ́n sọ pé náà Israiliyati ló wà. àwa náà mọ ìdájọ́ Israiliyati nínú tafsir kò sẹ́ni tí ó mọ̀ ibo ọ̀rọ̀ Israelite ni a lè gbà mí wọlé nínú àwọn ọ̀rọ̀ tó bá wá látọ̀dọ̀ àwọn sẹ́ẹ̀lì a sì lè mọ́ gbà mí wọlé especially tó bá ti takọ̀rọ̀ lọ. àwọn àfáà ní ọ̀rọ̀ tó bá jẹ mọ́ ọ̀rọ̀ Israiliyati tó jọrọ Israelite yìí ẹni pé a lè gbà mí wọlé tó bá bá tìrà wa lọ èyí tí ó bá bá tìrà wa lọ àdànù. nígbà tọ́rọ̀ náà wá jẹ jáde àwọn kan wá dìde lérí ẹ̀ wọ́n mẹ́sì wá lérí ẹ̀ láti fìdí ìmọ̀ múlẹ̀ ní ibẹ̀ láti lè fi kọ̀rẹ́kì tó jáde láti lọ gbà wá náà. èmi ọ̀rá lè mú àwọn eléyìí náà torí bàbá ẹni wọ́n fẹ́ ká mọ̀ ní pé Allahu Akbar Allahu Akbar. wọ́n lè fìgbà kan sọ pé báwọn bá sọ nǹkan tí ọba kọ̀rẹ́kì káwọn èèyàn mọ́ táwọn sí. alhamdulilayi báwọn ọ̀rọ̀ yìí jáde látẹnu yín ìgbà tẹ́yìn mọ̀ pé bàbá ò sọ pé kẹ́ni kankan mọ́ tún àwọn ṣe kí wàá lóde tó yẹ pé tẹ́ bá ti rí fídíò kan bí bàbá ti ṣe kankan táwọn èèyàn rí pé kò bẹ́sìn Ọlọ́run mu táwọn èèyàn bá ti wá jáde àwọn ọmọ yín tí wọ́n lẹ́kọ̀ọ́ yẹn wọ́n wà bẹ́ bọ́ta lágbájá tí ò mọ kinní kan ó lóun fẹ́ tún bàbá ṣe sírù rẹ̀ ló ń tún bàbá ṣe. ìmọ̀ràn táwọn kan fún yín ni pé ẹ pé àwọn ọmọ yẹn ẹ tún wọn kọ́ tó bá jẹ́ pé wọn ò lẹ́kọ̀ọ́ láti ilé wọn tó rà mọ̀ pé kéyìí ṣe tí Sheikh Adam filẹ̀ sínú ọgbà yẹn nìyẹn lómi gbórí burúkú wá láti ilé wọn ni. so intanet wá fi wọn sọ́dọ̀ yín náà ni pé káyé wọn lè dà so ẹ tún wọn pè kẹ tún wọn kọ́ èyí tí ò lẹ́kọ̀ọ́ pọ̀ especially yìí ọmọ Gbádéwọ̀ gbẹ̀yẹ kò ní ẹ̀kọ́ rárá ní ìmọ̀ àwọn tó bí gan ṣùgbọ́n Ọlọ́run nígbà tẹ́yìn tẹ́ jẹ́ àgbàlagbà ń bẹ̀ tọ́lọ́run ti ṣe tí làákàyè ti ń sẹ́rí pò padà ní ìsìn síbi tó dáa alhamdulillah ẹ̀jẹ̀ àwọn ọgbọ́rọ̀ yín lọ. èmi ò sì fi gbà kan mọ̀ wọ́n pẹ̀lú ènìyàn kékeré bàbá mùdírì ní bàbá mùdírì Markaz kékeré wọ́n kọ àtúnṣe nínú ọ̀rọ̀ ọ̀mọ̀ kọ́dà níbi ọ̀rọ̀ ṣáwárà ọ wà lọ́wọ́ ọ̀wọ́ tó bá fẹ́ tún wọn ṣe àtọ̀nà bí tó bá fẹ́ gbà tún wọn ṣe. ẹ má bínú báwo lẹ ṣe expect pé ó yẹ káwọn èèyàn tún wọn ṣe because àti rẹni tó pọ́n wọn lé tó kúnlẹ̀ síwájú wọn tó ń a sì ti rẹni tó lọ bá wọn kọ̀rọ̀ náà tó jẹ́ pé àwọn ò rí ẹni tó lọ bá wọn kọ̀rọ̀ ṣùgbọ́n tí bàbá wa fẹnu ara wọn sọ ń ta gbọ́ ló jẹ́ ká mọ̀ pé nìkan ti lọ bá wọn kọ̀rọ̀ sometimes around 2020 wọ́n sì tẹ̀síìrù náà ni wọ́n jáde wọ́n láwọn fẹ́ sọ̀rọ̀ kan pé àwọn ò láìkì káwọn fún èèyàn ní chance láti close má wọn kó wá máa lo opportunity yẹn kó máa ṣílò pé báwo lẹnìkan ṣe máa bá wọn pé káwọn stop mode of báwọn ṣe máa ń ṣe tẹ̀síìrì àwọn ṣáwọn wá jẹ́ ọmọ kékeré ní àbáwọn jẹ́ ọmọ àgbékọ́rùn rògbò wọ́n sọ bẹ́ẹ̀ fídíò ẹ̀ wá tẹ́ bá fẹ́ rí so how on earth
Do you people expect us to talk to him like angel? So ìyẹn mi pé àwa kọ́ ni problem, àwọn gangan ní kẹ́ bá sọ̀rọ̀. Ọlọ́run bá lè kọ́lá yóò jẹ́ wọn gbọ́ yóò sì fún yín náà ṣe. Ẹja máa gbọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Torí kẹ́mi ó dìde láàárọ̀ yìí ni pé àwọn nǹkan kan ọ̀hàn sí èèyàn tí mo ti fẹ́ kọ́ hàn sí iṣẹ́ rí kọ́ hàn sí yín wọn láàfin ní bàálù yìí jẹ́. Àwọn àfáà lẹ́sìn àti fẹ́ bàálù yìí jẹ́ tó sì yẹ ká ṣọ́ra wa. Gbogbo ọ̀nà ni ká wà o. Tá bá pé torí pé kẹ́sìn ọmọ bàjẹ́ ká bá bàálù jẹ́ níbo láti wá fẹ́ sẹ̀sìn náà. Alhamdulillah. Ìtorí ẹ̀ la fi máa ń pariwo tá a bá ti rí nǹkan tí ó yẹ ká rí. Torí pé ààyè yẹn ààyè àlùbáríkà ni. Ààyè yẹn ọ̀rọ̀ tó bá jáde ńbẹ̀ ó máa ń kárí ayé, gbogbo èèyàn ó sáré gbà wọ́n láfa tó nímọ̀ ló ń sọ̀rọ̀. Nítorí ẹ̀ ni àtáàkì tó pọ̀ fún wọn wá fún wọn lórí pé tí wọ́n sọ yìí kò bẹ́sìn Ọlọ́run ọba mu. Àfáà kan, àfáà Saheed Shittu, kọ́lọ́ náà kó darí àfáà náà pẹ̀lú rí dáadáa, kọ́lọ́ mọ́ da ìgbà rú máa fáà yẹn lọ́wọ́. Gbogbo àwọn ọmọ wọn ọlọ́jẹ́ wọn lálùbáríkà. Iṣẹ́ tí àfáà yẹn ṣe ní ilẹ̀ Yorùbá yìí láàrin ọdún mẹ́ta, àwọn míì tí wọ́n kàn kágbádá sọ́run tí wọ́n ga fìlà gogoro páwọn jogún àfáà nílé àwọn ni àwọn bàbá wọn gan láti 1920 wọn ṣiṣẹ́ tá àfáà yẹn ṣe láàrin 3 years. Ìyẹn ló jẹ́ kó dàbí pé àwa yan àwọn àfáà kan ní pọ̀sìn amú wọn pé àwọn eléyìí àwọn role model tiwa ni wọ́n. Number 1 ní wọn ni bàbá wa Sheikh Sulaiman Farouk Oníkìjìpá Adámọ́láwá Ayátọ̀ kọ́lọ́njà rí bàbá pé lórí dáadáa. Àfáà wa Dr. Imran Abdulmajid Eleha kọ́lọ́njà ara àfáà pẹ̀ lórí dáadáa. Àfáà wa Muhammadu Saheed Shittu ọlọ́mọ bàṣẹ àfáà jẹ́ láéláé, gbogbo ń tàfà bá ń dáwọ́ lé ọlọ́jọ́ mọ̀ yọrí sí rè. Wọ́n yọ ọ̀pọ̀lọpọ̀ yẹn kó ní gbẹ̀kún àwọn àfáà àti ní gbẹ̀kún babaláwo. Torí ẹ̀ la fi máa ń pariwo, for example bàbá tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ ní ìsìn nígbà kan wọ́n ní kò sí ti ń jẹ́ jálàbí, ajálàbí rẹ̀ wo lòun wá káàkiri. Nínú fídíò wọn kan wọ́n tún sọ pé iyanrìn títẹ̀ wà, wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n àjà sáì pé iyanrìn títẹ̀ wà. So kí wọ́n ní jẹ́ jálàbí bí ó ṣe iyanrìn títẹ̀. So àwọn nǹkan táwa fi máa ń takò wọ́n nìyẹn. Mo ṣe pé bóyá personal hatred kan wà lórí ọ̀rọ̀ wọn. But alhamdulillah ìpẹ́ yìí náà ti come back to your senses. Alhamdulillah ẹ já máa gbọ́rọ̀ yẹn lọ. Èmi yìí kan náà nínú ọ̀rọ̀ wọn yìí kọ́ mí ilẹ̀ báyìí wípé àwọn tí wọ́n ṣe ní tí ò dá mẹ́ ó sì ká àwọn onítòsí. Ṣé tí wàá rí bẹ́ẹ̀ bá wa kọ́ ni problem? Ẹlẹ́yin gẹ́gẹ́ fúnra yín ẹ fọwọ́ ara yín kan nǹkan tí wọ́n ṣe tí ò ráìtì kalẹ̀ ẹ kọ́lẹ̀ ẹ sọ fún wọn wọ́n sì ká wọn ò ní tún ṣe. Ẹni tó bá fẹ́ já ṣáájú tó sì jò lórí ẹ̀sìn tó já afá àgbà yóò mọ̀ gbọ̀rọ̀ lẹ́nu àwọn tó bá tẹ̀lé náà ní táwa ń pariwo látọjọ́ ìnìyẹn. Ẹ já mọ́ gbọ́ yín lọ. Ọwọ́ àwọn tí ẹ bá ní kí n gbé jáde sí ìgbìyànjú táà ní lọ́pọ̀ lélẹ̀. Mo ní lọ́pọ̀ pẹ̀lú bàbá wa Mùdírù Mágásì ń gbà mí. Èyí ò sọ pé wọn ò sàfà mi má, èyí ò sọ pé mi ní ìsọmọ kí wọn. Nígbà tó jẹ́ pé bẹ́ẹ̀ ni èmi ò tí ì rí fídíò kan, mi sọ àwọn old fídíò yẹn o, àwọn fídíò kan látìgbà tí Mufti àti bàbá Mùdírù ti ń ṣepọ̀ padà. Mi ò tí ì rí bí kan tí Mufti ti sọ̀rọ̀ kan táwọn takò wọn àbí tán sọ̀rọ̀ tán bú wọn. Mi ò tí ì rí bẹ́ẹ̀. Nígbà tẹ́yìn wá sọ irú ọ̀rọ̀ yìí pé yín ò nìkan mọ́ já fáyín kò ní fẹ́ wáyé táwọn ọmọ yín tí ò lẹ́kọ̀ọ́ yẹn bóyá ẹ̀kọ́ wọn ò gbá nìyẹn tó yẹ pé ọ̀rọ̀ tí bàbá wa Mufti bá ti wá sọ òní wọn máa sọ káàkiri ó fẹ́ kọ̀rẹ́tì àfáà ní ó fẹ́ ṣe kinní kan ni. Ṣé àtayébáyé kọ́ láti bá pé àfáà ó lọ báyìí ọmọ kí orí ó sọ pé ibi tó ń gbọ́ yé ni tí yẹn ò sì ní dáàrin wọn rú. Eléyìí tí wàá fi hàn wá àti gbogbo àwọn èèyàn tó ń gbọ́ wa ń lé pé personality Mufti yẹn gangan òun ni envy. Ìsọ̀rọ̀ ojú kọjá ọ̀rọ̀ kìíní ẹ̀ẹ̀kan lára bàbá yẹn Ọlọ́run ló dẹ̀ ṣe bẹ́ẹ̀ kò ń ṣọgbọ́n orí tiwọn náà ẹ já mọ́ gbọ́rọ̀ yín lọ. Àmọ́ ká tún yàn sí nínú mọ̀ ọ̀tọ̀ ká fẹ́ máa fún tọ̀hún ṣẹlẹ̀ yá ọ̀tọ̀. Téèyàn bá yọ lórí burúkú téèyàn náà sì ní bàbá tẹ̀lé kò sẹ́ni tí ò ní irú bàbá yẹn ló fẹ́ máa fi ṣẹlẹ̀ yà. Ṣùgbọ́n nígbà tá a bá pè wọ́n sákèsì tán sì ń la gidi pé nǹkan táwọn ń ṣe yẹn náà ló right ló máa ń fà wá táwa náà fẹ́ máa ń fàjà pẹ̀lú wọn.
for example bàbá sọ pé ṣíà làwọn apart from ẹ̀yin ọmọ wọn tẹ́ ń jáde pé bàbá yìí ṣe ṣíà ṣé bàbá ti jáde padà fúnra wọn kan sọ pé èmi ò ń ṣe ṣíà o kíní kan o sometimes ago láti notice pé ọ̀rọ̀ wọn ó máa ń contradict ara wọn kò ń ṣe ní so èmi máa ń rí bígbà pé àwọn tó ń gbọ́rọ̀ wọn jáde wọ́n kàn máa ṣìkà fún bàbá yẹn ni torí pé ó yẹ kán protect làákàyè wọn níbi tó dé yẹn wàláì tàláì mi sọ̀rọ̀ àwọn mi lè sọ̀rọ̀ ìbàjẹ́ wàláì so nígbà táwa ti sọ ó yẹ káwọn náà gbàgbé kí làwọn ilé sọ kò káwọn máa insist pé n táwọn ń sọ yìí no àwọn náà mọ̀ pọ̀rọ̀ wọn ń tà sí no ní gbàrú ẹ̀ lọ́wọ́ ó yẹ kán ti padà jáde pé ṣíà mi ń ṣe ṣíà o mo kàn fi sọ̀rọ̀ ní o àwọn sàbí ànábì tó sọ pé wọ́n fẹnu kàn ó yẹ kán ti jáde pé ibi tẹ́ ẹ gbọ́n mi yé sí yẹn kọ́ ọ̀tọ̀ ní tí mò ń sọ ọ̀tọ̀ ní tẹ́yìn ń sọ tó bá pé lóòótọ́ bẹ́ẹ̀ ṣe ń ròyìn wọn pé wọ́n rí ni wọ́n ṣe rí ẹja máa gbọ́ yín lọ. èyí tẹ́mi náà fẹ́ sọ láàárọ̀ yìí sí bí ẹ bá rí mistake bẹ́ẹ̀ kò sí tó burú. bó jẹ́ ìjẹ́kẹ́bí òye sọ tọ́lọ́wọ́ sọ. alhamdulilayi pé irú ọ̀rọ̀ yìí ń jáde lẹ́nu yín so ẹ̀yin ò ní sọ tọ́lọ́wọ́ sọ so ẹ̀yin náà mọ̀ pé bàbá yẹn máa ń sọ tọ́lọ́wọ́ sọ alhamdulilayi kí wàá ló dé tẹ́ fi lè protect làákàyè wọn gbogbo àwọn ọmọ àlè tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó máa ń ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu yẹn kẹ́ lé wọn dànù mo rí ọmọ kékeré kan tó náà máa ń sọ̀rọ̀ lórí Facebook ó gbé fọ́tò bàbá àdàbíyà ó gbé wá ó ní kí wọ́n jáde ṣó mọ̀ pé kéèyàn má sọ̀rọ̀ rárá ó sàn ju kéèyàn má sọ̀sọ̀kúsọ̀rọ̀ ó mọ̀ ó sàn àwọn bàbá yẹn ti dàgbà dáàyè kan irú ẹ̀yin tẹ́ wà ń bíbá yìí tẹ́ ń sọ̀rọ̀ yìí ọmọ kéwu wọn tó lámìlaka nìyí irú akọ́tọ́ di pé wọ́n sọ̀tẹ̀ mú tí wọ́n ṣe ṣe yẹn àwọn ọmọ kéwu tó yẹ ká máa fọ̀rọ̀ sí lẹ́nu nìyẹn ó yẹ káwọn kan jókòó kan máa wò ní ní tí bàbá àdàbíyà yẹn ṣe nìyẹn ìwọ ọmọ tó ń béèrè pé kán lọ mú kíní bàbá àdàbíyà wà bàbá tó yẹ pé first born wọn ju bàbá principal tá a sọ̀rọ̀ wọn yẹn lọ wọ́n ti dàgbà ọlọ́run dẹ̀ kẹ́ wọn pẹ̀lú àwọn ọmọ kéwu kí làwọn ọmọ kéwu wọn mọ̀ àwọn àfa wa mọ́mí ayára kí ni wọn mọ̀ kí ni wọn ò lè dá sínú ọ̀rọ̀ ẹ̀sìn Imam Ọ̀fà kí ni ò lè dá sínú ọ̀rọ̀ ẹ̀sìn Sheikh wa Buhari ọmọ Musa bó ṣe wá pọ̀ lọ nìyẹn jára nínú àwọn ọmọ kéwu wọn ládàbíyà so wá expect kí bàbá tó dàgbà tó bẹ́ẹ̀ yẹn kó wa máa jáde kó wa máa ṣe tafsir nígbà táwọn ọmọ tó lè ṣe wà nítorí kẹ́ ẹ ṣe fún bàbá eléyìí náà nìyẹn bọ̀ nígbà téèyàn bá ti sọ pé wọ́n fẹ́ jẹ mí máa yé mi náà gbọ́dọ̀ jáde wọ́n gbọ́dọ̀ rí mi èèyàn ó padà máa ṣerú ẹ̀sìn tó ń ṣe náà ni kọ́lọ́ńdà kó bá ká gbọ́ ẹ̀ kúrò lẹ̀ so iṣẹ́ kù lọ́wọ́ yín tẹ́ ṣe protect làákàyè wọn ó ti ṣẹlẹ̀ bọ́lọ́run sọ pé yóò ṣẹlẹ̀ a sì ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé kò jù bẹ́ẹ̀ náà lọ ọlọ́run dẹ̀ ti ń fún alálàáfíà padà ẹ máa protect wọn ká má máa fi force ṣe nǹkan tí brain yẹn ò gbé mọ́ because àárẹ̀ tó ṣe wọ́n yẹn has to do with brain ẹ̀ tó bá ní làákàyè lọ́rọ̀ tí mò ń sọ léyìí wọn kàn máa mọ̀mú lómú ni ẹ wà ní bàbá máa ń tán sùn gbogbo ohun tó sì ń sọ ó lè túlù ó lè bàlújẹ́ ọlọ́run ṣe rọrùn iṣẹ́ kù lọ́wọ́ yín tẹ́ ṣe. tọ́rọ̀ bá ti rí báyìí ọlọ́run ní kẹ́ ẹ dá padà sọ́dọ̀ bí ẹ bá fẹ́ tún mi ṣe kò ní ní kẹ́mi ọ̀tá kù àtúnṣe rẹ̀ kí n rẹ́dì kẹ́mi mi ọgbà tó wù ní òní mímọ́ ọgbọ̀n rẹ́dì láti gba àtúnṣe lọ́dọ̀ àwọn èèyàn bàbá ìtẹ̀wí báyìí kò rí bẹ́ẹ̀ nínú ọ̀tọ̀ àmọ́ ẹgbọ́n tí principal wí eléyìí tó ń ṣe yìí Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ẹni tó jòkó bẹ̀ wọ́n pé principal lẹ́nu rẹ̀ ẹ má bínú bàbá èmi mo máa sábà pè wọ́n ní principal mi dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò dáa nígbà tó yẹ pé ìtumọ̀ mọ̀dérù nínú Arabic náà ní principal lèmi ṣe máa ń lo ọ̀rọ̀ yẹn mi dẹ̀ mean otherwise ọlọ́run dẹ̀ ránìyàn mi but mi kàn fẹ́ kán lo ohun tí mo bá sọ against mi ó ní mo fún wa careful but I will try as much as I can never to call him like that again ọlọ́run ṣe ní rọrùn fún mi yóò sì ṣe ní rọrùn fún yín náà ẹ já mọ gbọ́rọ̀ yín lọ. èmi ìdí sàbẹ̀ká yí ọ̀rọ̀ yìí o èyí kàn ṣàkíyèsí ni
torí kò ní dákọ́ lọ́tọ̀rọ̀ sí ọdún bàjẹ́. Kí lẹ́ ń jà sí lórí àwọn ọ̀rọ̀ àṣàbẹ̀ yìí náà? Ẹ dákun, èmi ń bẹ̀ yín ni, ẹ jọ̀ọ́. Bàbá tó wà ń bẹ̀ wọn yìí sọ fún yín ẹjá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́, ìyẹn ni wọ́n àwọn èsì màláíkà. Ààrin ní káwọ́lá, ààrin ní àmàdà. Gbogbo ìtọ́ bá wọ̀ jẹ́ bẹ́ẹ̀, àwa ni ká ràn wọ́n lọ́wọ́ bí wọ́n ṣe sọ̀ka ìláyé. Tọ́yẹ̀kẹ́ yìí ò bá yọ ọ̀rán tí ni pé ṣé èyí gbà pé wọn mọ sàsímọ̀ nínú mákàsí níbẹ̀ o? Ta ló lè sọ wípé wọn ò mọ sàsí wọn ní ààyè tí wọ́n wà wọn? Bẹ́ẹ̀ ni wọ́n bá sàsíyàn títí tásàsí wọn bá jẹ́ wọ́n bá ní kó kú tí ọba kú yọmọ sí wí náà ni. Yóò sì wí yóò sì sọ. Yóò sì nǹkan mí ìtọ́ ẹgbẹ́ kọ́sà tó lè parawọ́ rẹ̀. Ààrẹ sọ pé kò sí o. Alhamdulillah, bàbá fún bí tẹ́ ronú lọ ẹ̀. Ṣé mọ̀ pé ẹ̀yin náà ni first person nígbà tọ́rọ̀ ààrẹ wọn ṣẹlẹ̀. Ẹ jáde tẹ́ accuse àwọn ará Ìlọrin pé ẹ̀yin Ìlọrin ọ̀dọ̀ yín ló mọ̀ ti ṣẹlẹ̀ gbogbo yín. Ẹ̀dẹ̀ wà ń bẹ̀ wọ́n dẹ̀ accuse mufti pé mufti ló fẹ́ pa wọ́n, mufti ló fi nǹkan sí wọn lápò ní tí ò sẹ́rí ẹ̀. Látijọ́ láti béèrè kan fún alẹ́ rí. Ká bá ti rẹ́ẹ̀rí ẹ̀ àwọn gírámà pariwo mufti pé èèyàn burúkú ni wọ́n. Wọ́n rí ẹ̀rí, wọ́n rí kíní kan wọ́n wá fi hàn wá pé wọ́n fẹ́ bà mufti lórúkọ jẹ́. Ẹ̀yin náà wá gbọ́ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ọ̀sẹ̀ lórí tọ́lọ́run, ẹ bẹ̀rù Ọlọ́run, ẹ dẹ̀ bẹ̀rù àtúbọ̀tán yín. Tó wáyé pé ìgbà tẹ́ ẹ sọ̀rọ̀ orí burúkú yẹn pé mufti ti bá ìgbà yẹn lọ, kí lẹ fẹ́ máa sọ fọ́lọ́run? Ẹ máa parọ́ fáwọn èèyàn pé ó jèrè sí ọwọ́ ẹ̀ ni. Wallahi Ọlọ́run ó bí yín àfibẹ́ máa túbọ̀ lọ́wọ́ bàbá ẹ̀kẹ́ tó kú lókun. So ẹ mọ pásá sí ni ẹ wá dìlé nìkan lórí ẹni tí ò mọ kankan Subhanallah. Ọlọ́run ó bí yín o àfi tí gbogbo yín bá bọ́ ta ẹ bá túbọ̀ lókun. Àìtúbá